dáadáa. Yes, sir. Mo gbọ́ díẹ̀ ṣùgbọ́n gbogbo tẹ́ bá sọ mo lè máa fi òyìnbó kí n máa fi nífẹ̀ẹ́ díẹ̀. Kí ló ṣẹlẹ̀ sà ní ṣókí bàbá? Kí ló ṣẹlẹ̀ sà ní ṣókí? Ó ṣẹlẹ̀ ní pé ìyàwó tèmi problem tó ṣẹlẹ̀ ní pé kò kí ń tún ara ṣe. Kò kí ń tún ara ṣe. Ẹ mọ̀ kí obìnrin jí láàárọ̀. Kó bọ́ sí normal kó bọ́ sí bathroom. For her to take her bath is the problem. I don't know why. I don't know why a woman should be avoiding her bath for like 2-3 days. That is the problem I am facing. And I've wanted to want someone sọ̀rọ̀ lóríṣiríṣi bíà. Irú eléyìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Just because you have a provision shop in front of the house. You just enter your provision shop. You don't even care about taking your bath for like 2 days. What should I do, bàbá mi? Ẹ ṣe tí wọ́n sọ yín tí ẹ jẹ́ màmá mi kọ̀ọ̀kan tó wà létí tẹ́ bí wa bóyá àgbékalẹ̀ yẹn ò yé dáadáa tán sọ nípa wọn ní ìyàwó àwọn eléyìí pé wọ́n ní ọ̀bùn tààrà tí wọ́n kọjá ẹlẹ́dẹ̀ mo fi yẹn kún ní o. Wọ́n ní láàrin ọjọ́ mẹ́ta wọ́n lè mọ́ wẹ̀ èmi ò gbọ́rú ẹ̀rí ń tèmi o. Wọ́n ní provision ni wọ́n ń tà bí à ń ta mílíkì à ń ta gbá à ń ta wo ni wọ́n ń tà wájú ilé pé láàrin ọjọ́ mẹ́ta wọ́n lè mọ́ wẹ̀ pé kí ni nǹkan tí àwọn ó ṣe. Marriage yín ti pa many years ń sìn sà. Bàbá mi going to be over 25 years now. 25. Yes. Ìyẹn kò rújú. Wọ́n dẹ̀ ṣe ń ṣe nìyẹn láti bẹ̀rẹ̀ marriage yẹn wọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Kí ni age yín sìn? Èmi náà mo ti tóbi 52 báyìí. Okay. Kí ni age tiwọn náà? Àwọn náà wọ́n ti súnmọ́ 50. Okay. Kí ni age àkọ́bí yín? Wọ́n ti tó bí i 24. 24, good. Ọmọ ìlú wo ni yín sà? Ẹ má bínú o. Ọmọ kìrìmìnì Ìgbò ni àwọn bàbá wa ṣùgbọ́n ilẹ̀ Yorùbá náà ni wọ́n bí wa sí. Wọ́n bí yín sí. Ọmọ ìlú wo ni ìyàwó yín sà? Ọlọ́run jẹ́ wọn dé Ìbàdàn. Yorùbá ni wọ́n. Ṣé wọn ṣe Ìbàdàn ṣá? Wọn kì í ṣe Ìbàdàn. Ọlọ́run ṣe o alihamudulilayi rabbil alamin. Ọlọ́ọ̀bá ń gbọ́ wọn lè jẹ́ Ìbàdàn. Mọ̀ tó ṣẹlẹ̀ mà sà ṣe rí ọ̀rọ̀ yín sà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọn sú yín. Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín náà nìyẹn ológun mọ̀ wẹ̀ ńjọ́ kẹta bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ náà nìyẹn tó fi di pé ìméjì ń sìn ẹ lò sà ẹ máa gbọ́ tèmi sà mo ti bí yín lẹ́ẹ̀kan tó ti yé yín sà ẹni pé bó ṣe ń ṣe láti ilẹ̀ náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ marriage yín dẹ̀ ni ó ti clock 24 years wọn dẹ̀ gbọ́ wọn change àbí bẹ́ẹ̀ kọ́ sà àbí. Ìgbà kan wọ́n ní ṣọ́ọ̀bù síta tó bá fẹ́ jáde ìyẹn òkè bọ̀ tí wọ́n wá ní ṣọ́ọ̀bù sínú ilé òkè ló wá fa problem. Ẹ mọ̀ gbọ́ bàbá mi ẹ gbọ́ tèmi mo ti gbọ́ àwọn yẹn dẹ̀ ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ torí àkókò ni sà ẹ jẹ́ mi ò sọ tèmi báyìí kẹ́ ẹ yọ tí yín bẹ̀ sà ẹ má bínú. Ṣé rí ìyàwó tẹ́ fẹ́ sà bẹ́ẹ̀ sì jọ lora yín gbó nìyẹn torí ẹ̀ lè kọ̀ wọ́n lẹ̀ mọ́. Èmi ò gbọ́rú ẹ̀ rí gẹ́gẹ́ bí ọmọ tí Nóà bí tóbìnrin bá jí láàárọ̀ àtọkùnrin ni ó wẹ̀ láàárọ̀ ó lòró lọ ẹ̀ bó bá tiẹ̀ lo pef ló lọ yẹn wàá lò ó. Àkọ́kọ́ nìyẹn tó bá di ní àṣálẹ́ tó bá délé ó tún wẹ̀ padà ó tún ró lọ ẹ̀ ó tún lò ó. Bó ṣe yẹ kó lọ nìyẹn àtọkùnrin àtobìnrin tí ẹ bá ti ṣe ọ̀bùn. Ọkùnrin míì dẹ̀ ní bọ́ksà tó bá wọ̀ látàárọ̀ iná ni ó tún wọ̀ lálẹ́ sùn díjọ́ kejì ó yẹ kó o change bọ́ksà yẹn ni. Ilẹ̀ dẹ̀ mọ́ báyìí bọ́ksà yẹn kò yẹ kó o wọ̀ mọ́ lókè ìpẹ̀ láyé kó o tún wọ̀ mọ́ ńjọ́ yẹn ó ti dọ̀tí tiẹ̀ náà nìyẹn bó ṣe wọ̀ mọ́jú wọn yẹn. Obìnrin míì pátá tó wọ̀ látàárọ̀ iná ni ó tún wọ̀ díjọ́ kejì kọ́dẹ̀ ń tẹ́ ẹ sọ èmi ò gbọ́rú ẹ̀rí ń tèmi obìnrin wẹ̀ ńjọ́ kẹta mi ì gbọ́rú ẹ̀rí. Ọ̀rọ̀ yín ti wá gba sùúrù báyìí o ọ̀rọ̀ yín ti gba sùúrù o tán bá ti gbọ́ ọ̀rọ̀ yín ti gba sùúrù o kódà mi ì gbọ́rú ẹ̀rí lókè ìpẹ̀ láyé kóbìnrin wọ̀ ńjọ́ kẹta. Kó o mọ̀ níbi tó ń lọ o gbọ́dọ̀ wẹ̀ lójúmọ́ lẹ́ẹ̀mejì lójúmọ́ bó ló ṣe fẹ́ sùn. Hello sir.
mo ń gbọ́ yín sà. Ọlọ́run tó fún yín ní grace tẹ́ fi fara dà á ṣó ti yé yín sà wọ 24 years in marriage ẹ mọ̀ sọ fún wọn náà ni o ẹ dẹ̀ mọ̀ fọ̀rọ̀ wọn nú àdó ẹ mọ̀ ṣí wọn létí ẹ mọ̀ lé wọn jáde nítorí ẹ̀ nọ́mbà tẹ́yìn mú ti yín nìyẹn o sọ̀rọ̀ mi ti yé yín sà nọ́mbà tẹ́yìn mú ti yín nìyẹn sà o sọ̀rọ̀ mi ti yé yín kódà mi mo ṣe ń gbọ́ fúngbà àkọ́kọ́ láti gbà mo ti délé ayé pọ́bìnrin kan wẹ̀ ní jọ́ kẹta bàbá mi ẹ mọ̀ lé wọn jáde o ẹ máa ṣí wọn létí náà ni pé ìyàwó mi kò dáa ilé agbára bó ti mọ jáfi kàn ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ yẹn fún un kò yẹ kó rí bẹ́ẹ̀ náà jí láàárọ̀ kó o wẹ̀ lóró lọ ẹ tó bá tiẹ̀ lu pef ṣá lóró lọ ìyẹn ti wà òkè jókòó síbi iṣẹ́ kó dẹ̀ di lálẹ́ náà kó ra ṣáwà kó lóró lọ kó tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi kó smell nice gbogbo tẹ́ máa sọ fún náà nìyẹn sá o ṣó ti yé yín sà ilé yín ò ní dàrú o